Ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo wọn Yorùbá mo kí ní tilé tó kù. Mo kí gbogbo wa. Èní ni Thanksgiving Day ní ọ̀dọ̀ wa níbí báyìí, so alálejò rẹpẹtẹ lẹ́sọ̀ mo wà nù small office mi kan tara ní kí n ṣe fídíò ilé ni. Nǹkan tó jẹ́ rẹ̀ ni pé mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá congratulation lẹ́ẹ̀kan sí pé a kú declaration tá a ṣe tí Ọlọ́run gbàkóso tó ti ìran gbogbo ọmọ Yorùbá lẹ́yìn tán fi rí ṣe. Ẹ bá dẹ̀ rí pé lẹ́yìn declaration yẹn rí pé oríṣiríṣi awuyewuye gbogbo àwọn ajá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń gbó káàkiri social media. Bọ̀ àwọn ẹ̀kọ́ mo ní ń bá sọ̀rọ̀, ìfẹ́ àwọn yẹn lẹ̀. Ṣé láwọn tó ń pè ní S.D.M yẹn àwọn fẹ́ bá sọ̀rọ̀, tó ń pè ní Yoruba Self-Destruction Movement lèmi kà wọ́n kún. Pẹ̀lú lẹ́tà tán náà wọ́n ń rí kíná ti ẹ̀kọ́ náà, tán náà ń ṣe reclamation or something like that, declaration tán náà fẹ́ ṣe. Wọ́n kàn kó professor jọ lásìnú àtàwọn doctors gbogbo. Ó dà pé ẹ ní common sense, ẹ mọ̀ bí kíní yìí ṣe ń lọ, ẹ ní common sense. Àkọ́kọ́ lẹ́tà tẹ kọ yẹn ẹ ti fi bà organization yín jẹ́, because organization yín ẹ̀yin sọ pé Yoruba self-determination ni yín, ẹ̀yin dẹ̀ kọ lẹ́tà tẹ fi ń debunk declaration of Yoruba nation. Ṣé pé ẹ ti yìnbọn síra yín lẹ́sẹ̀ nìyẹn? Ó dà pé mo sọ pé kò ń ṣe gbogbo àtẹ́bá doctor this professor this bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn nínú group kó má ṣe tó máa ṣe yín níyì pé no, what you are doing is wrong. Nítorí ṣe ló jẹ́ ń jáde wá ṣe ṣó yìí kò ń ṣe nítorí àwọn mi. Mo kọ̀ rí pé mo bí pé ibi tí èèyàn ti gbọ́ bá ọgbọ́n tí ò bá bá bẹ́ẹ̀ ń gbà ló máa ń ṣe mí bákan ni, because mo rí pé ẹ̀kan kóra yín jọ síbẹ̀ yẹn. But èmi mọ̀ pé politician ni gbogbo yín náà, gbogbo ẹ̀yin Yoruba self-destruction movement ni ẹ̀ ń ṣe Yoruba self-determination. Self-destruction movement lọ́lọ́run dá yín, because mi ì rí nǹkan tẹ́ gbé ṣe nílẹ̀ Yorùbá 3 years ẹ ti kóra yín jọ bí sandini sínú bẹ̀ yẹn wà. Mi ì rí nǹkan tẹ́ gbé ṣe. Lẹ́yìn kan máa dáwó fún yín, kẹ́ máa fowó travel, kẹ́ máa lọ wá Bible school kan tó máa gbé certificate máa lọ sí Kútọ́nù, tó máa kó uniform àdánù lọ sí Kútọ́nù, kọ́tẹ́mọ̀ nìyẹn. Kọ́ máa dáwó fún yín, kọ́tẹ́mọ̀ nìyẹn. Ẹ fẹ́ fún máa fi fly káàkiri ni. Nǹkan kan yẹ kan láyé millions táwọn ọmọ Yorùbá ti dá sí movement yìí nígbà tó ti bẹ̀rẹ̀ ń sìn for the past 3 years. Kò sí kankan tí gbogbo yín lè ṣó fún. Kò sí ẹ lè point kan yọ báyìí pé document báyò ìkan báyò ibi tá ti ṣe ẹ ní rárá. Common radio ti dídí kò sí kankan tẹ́ ṣe pẹ̀lú àdúró owó tí àwọn ọmọ Yorùbá ti pump sínú bẹ̀ yẹn àgàgà tó wà ní diaspora. Ni wàá mọ reason ẹgbẹ́ yín yẹn ó yẹ kẹ́ you are just and it's 100% you are Yoruba self-destruction movement ní lọ́lọ́run dá yín. Tó bá jẹ́ gbogbo yín ẹ̀bẹ̀ ṣe wà yẹn ẹ ní làákàyè èyàn kọrú lẹ́tà bá yẹn ẹ rí pé yìnbọn síra yín lẹ́sẹ̀ ni. Lẹ́tà yẹn gan lè lo against yín ẹ pé yìnbọn síra yín lẹ́sẹ̀ ni. Ní tí ò yé yín ó yẹ kó yé yín pẹ̀lú gbogbo ẹ̀ kóra jọ yẹn. Ta ló ń bá yín dúró gbogbo irú àrò rádàrà tẹ́ ṣe kọ yẹn? Ó yẹ kójú tì yín. Ẹ kì í ṣe Yorùbá rere ó mo ṣe pé yín ni pé Yorùbá self-destruction movement lọ́lọ́run dá yín. Àwa ti mọ̀ tẹ́lẹ̀ pé game lẹ play wa ṣe nígbà tán create ìlànà kó bá má sí rival náà fi create Yorùbá self-determination tán pẹ̀lú àwọn destruction yìí náà mọ̀mọ́ dálẹ̀ game ni, so wọ́n á lè kó gbogbo àwọn ẹgbẹ́ káàkiri wọ́n á lè kó wọn sínú kòtò kan náà. Mo ti máa ń sọnù show mi, I have said it several times. O ní game tán play, ṣé ní game tán play yìí wọ́n set ẹ̀ sílẹ̀ ni just for this time. Tẹ́ bá lọ wo dáadáa mo sọ pé central account ẹ bá kó síbẹ̀ wọ́n máa fi tie ọmọ Yorùbá down ni ó dẹ̀ náà ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. They can't provide anything, they can't prove anything. Tẹ́ pé wọ́n fi owó bẹ̀ yẹn ṣe ẹni kò gbé jáde àfi kọ́ máa fún yẹn travel káàkiri. Kọ́ máa fi ṣe kan necessary something the same lifestyle tó ń ṣe Nàìjíríà yẹn ló fẹ́ continue. Ẹ ti rí lọ́wọ́ wọn. Ṣé irú àwọn ilé la fẹ́ tẹ̀lé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up. Ṣé irú àwọn ilé la fẹ́ tẹ̀lé first point. Dẹ̀ mo tún rí lórí social media náà táwọn wèrè mídíà yẹn náà tí ogun bẹ̀rẹ̀ sí ní pariwo. Ṣé ní táwọn mídíà yẹn má yẹ kó dùn yín? Ìjẹ́ ló fẹ́ bọ́ lẹ́nu, ìjẹ́ ti bọ́ lẹ́nu gbogbo wọn ni.
ṣé gbogbo rẹ̀ tán sá wọ́n tún ṣe máa pawó nídìí rally ìyẹn ní problem wọn tó lè ń gbẹ́ lẹ́nu mi bọ́n ṣe máa rally yẹn ló ń fún wọn ní oúnjẹ wọ́n mọ̀ ẹ̀kọ́ máa rí owó ń díẹ̀ òun náà ṣe ń fẹ̀ fún wọn ní rí t-shirt wọn ní rí fìlà táwọn ní rí ọkọ̀ tà mọ́ òun náà ń ṣe wọ́n sìn òun ní gbogbo ariwo tẹ́lẹ̀ gbogbo tó ń fẹ̀ fún lórí social media yẹn ìgbọ́nà máa ní wọ́n fẹ́ gba obì kan òun náà ń ṣe wọ́n but ìkọ́ tí ilẹ̀ Yorùbá dúró fún wọn sí ńlá ẹ̀ ní ẹ̀ wọ́n ti sọ di business center wọ́n ti sọ di politics mo fẹ́ politics wọ́n fi sọ di politics ni pé anything tí ò bá ti jádọ̀ àtọ̀dọ̀ wọn kó jọ ọmọ Yorùbá mi is not ta ló fi ẹ̀yin síbẹ̀ ta ló sọ fẹ́ pé ẹ̀yin lẹ́ ń lead Yorùbá ta ló fi yín síbẹ̀ who choose you guys there who voted you in to be a leader for Yoruba race for this movement ta ló kọ yín síbẹ̀ ta ló fi yín àwọn authority tẹ̀ kọ́ máa ń sọ bí i pé ẹ̀yin lẹ kó ran Yorùbá jọ ẹ̀yin tẹ̀ ní làákàyè gbogbo yín. ká ní ẹ̀ ní làákàyè ni ẹnìkan sọ pé wọ́n fẹ́ gba Yorùbá nation akọ fẹ́ gba Yorùbá ìkejì náà fẹ́ gba Yorùbá ìkẹta náà fẹ́ gba Yorùbá ìkẹrin náà fẹ́ gba Yorùbá nation ẹnìkan wá náà ti gbà débi kan ẹni pé n tó gbà kò gbà dáadáa èwo lẹ́yìn ti ṣe ten block tẹ̀kan ten block tẹ̀ nìkan kí lẹ́yìn ti ṣe ẹ̀yin S.D.M ẹ̀yin ranu gbogbo tẹ̀kọ́ra ẹ̀yin jọ síbẹ̀ kí lẹ ti ṣe ẹgbẹ́sọ̀ lẹ ti gbé ní gbogbo movement ibo lẹ bá ṣẹ́ dé ibo lẹ ti sọ pé tẹ bá ṣẹ́ dé rè àfi kẹ́ máa ṣe mítìnì òfò olè kẹ́ máa wá kọ́ ẹ̀ máa dáwọ́ sínú central account kẹ́ máa ráì kówó jẹ òní gbogbo yín ṣe the same time media náà tó pọ́n ti tó kò sí mẹ́gàdà ọmọ ìkan ti plan fún àwọn máa rówó yapa bọ́ ẹ̀ máa ń rí owó nìyẹn ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ but kò tí ì tó sọ ni ní nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ṣé revival náà ń pè tó ń ṣe ní pẹ̀lú UCAN lálẹ́mọ̀ṣọ́ tó yẹ kí èèyàn tẹ́mù ó tọ̀ ọ̀bẹ̀ tẹ́dẹ̀mù ó tọ̀ ọ̀bẹ̀ eré tó gbà yín lẹ̀ lọ́wọ́ kúlẹ̀ méjì tó jẹ́ kán ba ilẹ̀ Yorùbá yìí jẹ́ tó jẹ́ kán ba movement yìí jẹ́ ẹ̀yin S.D.M oníranù aládàánú òsì tẹ́ pé gbogbo nǹkan tẹ̀ ṣe kò sí ìdí owó ṣá gbogbo tó ṣẹlẹ̀ mẹ́rin gbogbo ẹ̀ pátá pẹ̀lẹ́ tó yá yín lówó tó fi rán it's a shame on none of you it's a shame you are Yoruba self-destruction movement gbogbo yín pátá kò sẹ́ni tó ní wisdom nínú gbogbo yín pé lẹ́tà tẹ̀yìn kọ yìí pé kò make sense pé ẹ̀ ń ṣùtara yín lẹ́sẹ̀ ni ṣẹ́yìn ò mọ̀ yẹn ṣá ẹ lọ bọ́n ṣe kọ́ lẹ́tà ẹ lọ wò I'm not ready to read any fucking letter here because I mean read the shit ọ̀dọ́ pé ọgbọ́n ju agbára lọ ẹ̀ńtọ́ tó náà bá fi ràn ẹ̀ filẹ̀ kí ló ṣe tó jẹ́ ìran Yorùbá onílára yàtọ̀ wọn ni wá táwa joyè onílára kí ló dé n tẹ́ ẹ mọ̀ ọ̀nà tẹ́ ẹ mọ̀ bí yẹn ṣe ń ṣe ẹ mọ̀ bí onítìrí ṣe ń ṣe ẹ mọ̀ rárá dárúkọ declaration rárá kò sínú program yín ara àwọn program láti rí copy tí gbogbo ẹ̀ ń circulate káàkiri kò sí declaration bẹ́ẹ̀ so kí wá ní wàhálà tí yín ṣe máa rántí tí yín ìwúlẹ̀ tẹ̀ ti kẹ́tẹ̀ present kọ́kọ́ fọmọ Yorùbá ẹjẹ́ àrí kẹ́kọ̀ọ́ gbọ́ kẹ́ máa lọ máa wéṣọ owó ọmọ Yorùbá kẹ́ lọ ń gba doctorate ẹ lọ ń pín kínní kan bì kan ẹ rìn káàkiri ẹ lọ sórí Jerusalem ẹ lọ ń gbàdúrà ẹ irú nonsense ṣé ẹ̀yin ọmọ Yorùbá mò ń báwí ṣé irú àwọn ọ̀ràn yìí ṣé àwọn yamayama ẹgbẹ́ yìí la fẹ́ tẹ̀lé pẹ̀lú lànà these people are stinking. I can't just understand kò yé mi àárín yẹn ò yé mi pé mo expect pé àwọn ọmọ Yorùbá pé level wa ti ju gbogbo yẹn lọ pẹ̀lú àwọn doctors professor tẹ kóra ẹyin jọ àtẹ̀yìn tẹ pé ns mot engineer mo ti sọ fún mi mo ní old politician ní gbogbo àwọn people yìí divider wọn mọ̀ pé gbogbo bọ́n yẹn ṣe politics ẹ pé ọwọ́ politics náà ṣe pé tẹ́lẹ̀ ò bá ti rẹ́ nìkan no way for you tí ò bá ti wá London wa kò sọ́nà fún ẹ irú ayé òṣì yẹn la fẹ́ nílẹ̀ Yorùbá nǹkan tá à ń sọ nìyẹn pé these people wọn ò ní their way of thinking wọn is just too backward it's just too backward pẹ̀lú professor pẹ̀lú doctor òṣì tí gbogbo wọn kó jọ pẹ̀lú master pẹ̀lú olóṣì tí gbogbo wọn kó jọ just too backward common sense wọn ò ní
ó máa ń sọ pé ọgbọ́n kò ń ṣe certificate yẹn ló make sense pípé bóyá pé ní certificate ńlá lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lórí no it's just a job yàtọ̀ sí common sense and logic wọn ní nígbà tó ń wá nǹkan ẹnìkan lóyún ti rí ó dẹ̀ fi àwọn ti rí ẹ wá ní àkó ń ṣe òun ẹ máa lọ ṣe tí yín gbà yẹn ẹ bá tún ní ok ẹ máa lọ ṣe tí yín kí ló ti fẹ́ gbàtọ̀wẹ̀ ṣé láwọn pípì náà ń fà wá sẹ́yìn àwọn ilé wọn fẹ́ kárí Yorùbá nation gbà Tinubu náà ṣiṣẹ́ fún èmi sọ fún tí àdé wọn àbí èyí ẹ̀gò mo sọ fún ní sẹ́tọ̀ mo náà àwọn plan mo ti sọ ewu àwọn shows mi máa ń sọ pé ìfura ẹ lọ́mọ àwọn shows mi 9 months nígbà tó ń bẹ̀rẹ̀ èyí ẹ̀gò nígbà tó ń bẹ̀rẹ̀ ni mo ti rí gbogbo sẹ́tọ̀ nígbà yẹn tán pín gbogbo wọn kí Lámìdí tó kú náà pín gbogbo wọn ẹgbẹ́ káàkiri náà fi create Yorùbá self determination nígbà yẹn gbogbo àwọn ọba yẹn àtàwọn tọ́jọ́ ń jalè àwọn olówó kan wọ́n wà nínú wọn tó ń mísọ̀ mọ́ Tinubu náà fi sáré bẹ̀rẹ̀ sí ní split ara wọn sínú gbogbo Yorùbá movement nígbà yẹn à ń sọ ń gbà yẹn mo ní wọn fẹ́ ajá kan fẹ́ ajá ẹ lọ wọ ẹ lọ àwọn 8 months mo ti sọ mo tí wọn fẹ́ ajá mo ti gbogbo ẹ àti lẹ́yìn ìgbà Jamila náà ti set ẹ bọ̀bọ̀ yẹn ìgbà náà ti set gbogbo náà ti plan tara wọn sínú Yorùbá movement yìí tá à ń pariwo mo sọ pé wọn fẹ́ hijack tẹ bá wo show mo ti máa ń sọ mínísítà kan fẹ́ hijack ṣé láwọn S.D.M mo yẹ ṣe rí pé làwọn ọba àtàwọn Tinubu yẹn fẹ́ lò in case tá a bá gba Yorùbá nation kó já wọn náà máa control government ilẹ̀ Yorùbá so that òṣì tó ń ṣe ní Nàìjíríà yẹn wọ́n lè máa continue àwọn yẹn ní Yorùbá self destruction yìí movement yìí tẹ̀ ń rí iṣẹ́ wọn tó ń ṣe nìyẹn that's what they stand for that's where they are going to because ayé bàbá sọ pé mo mọ nìkan ayé yẹn náà ìfẹ́ máa continue so Ọlọ́run á gbé ìyà onítìrí dìde fún gbogbo ọmọ Yorùbá pátápátá fún gbogbo ọmọ mẹ̀kúnnù pátápátá lẹ́sọ̀nà that way tó ń ṣe yẹn òun á gbé dìde wàá lọ bá mi block àwọn ni wọn ò ní rí òṣì yẹn ṣe mọ́ fún àwọn ìran ọmọ Yorùbá tàtà mo ti máa ń sọ tẹ́lẹ̀ tí ò bá sí ìyà onítìrí dèní eléni tó bá sí woman yẹn ṣèbẹ́ ti try ní nurse ẹ ti lọ káàkiri kò sí bí tẹ̀ ẹ ti lọ tán pàbó ni gbogbo yín já sí pàbó ìlànà gbogbo yín ẹ kàn ń lànà kiri ní pàbó S.D.M ìlànà pòwí if ordinary account yẹn náà wèrè S.D.M wọ́n ṣìtì ordinary account wọ́n ṣìtì ordinary account asán fọ́ọ̀mù Yorùbá wọ́n ṣìtì can you imagine ṣé tẹ́ bá wọ àwọn people yìí pẹ̀lú adúró tí àwọn ọmọ Yorùbá ti ná àwọn people yìí mo sọ pé àwọn politician wọ́n ti hijack ẹ̀ wọ́n ra ń fi system wọlé system Nàìjíríà náà fi ń wọlé sí àwọn people tó ń lòrè tẹ́ bá rí social media gbogbo wọn àti ilé tí ò wúlò ilé míì gan oh my God tẹ́kù lórí burúkú ayé àtọ̀ tẹ́pẹ́ kò lè kó bàtà sẹ́lòmí òun náà ń sọ̀rọ̀ wọ́n pọ̀ mí tí ṣe tá àti máa darúkọ mi máa fèsì wọn àwọn gbogbo yín Almoruf ní o gbogbo wọn yín sẹ́ẹ̀tì báyẹn dára ní o gbẹ̀yìn lórí burúkú tẹ́kọ́ra yín jọ gbogbo yín àti Ige ní o gbogbo yín mi tí ráyè tí yín because ẹ̀yin kọ́ ló mi tí rí tí yín rò náà kó tó ń ṣẹlẹ̀ nìyẹn that's my own point mi rí tí yín rò distraction lè máa jẹ́ fún mi fún lọ́wọ́lọ́wọ́ bí tí Yorùbá nation lọ́nsìn distraction lè jẹ́ àwọn tí mi fẹ́ bá sọ̀rọ̀ àwọn bàbá yín lè mi fẹ́ bá sọ̀rọ̀ àwọn bàbá yín lè mi fẹ́ bá sọ̀rọ̀ àwọn bàbá yín ẹ̀yin wẹ́ àwọn bàbá yín lè mi fẹ́ bá sọ̀rọ̀ tí ẹ ní common sense ẹ wo orú ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àgbáyé mo fẹ́ kẹ́ ẹ wo gbogbo setup táwọn bàbá yìí kó jọ ẹ wo gbogbo setup tó fi dórí S.D.M gbogbo ẹ wo gbogbo setup gbogbo wọn mo fọlọ́n bẹ̀yìn ẹ̀yin rẹ̀ ẹ jẹ́ àsọtọ́ sọ̀rọ̀ sí bọ̀rọ̀ ẹ má ti intimacy bọ̀ ṣé irú àwọn setup ilé fẹ́ kó lọ sí ilẹ̀ Yorùbá kó wọn rúlù lórí yín tó bá kí n ṣe àwọn lórí burúkú somebody náwọn olórí ìtàn kóra wọn jọ yìí egbò tó ń ṣe bí wèrè bí anáṣẹ́ wọ́n ṣe bí ẹni tí ó kà wọ́n dẹ̀ pèrè àwọn professor dẹ̀ pèrè àwọn doctor káti gbọ́ta àwọn ilé conductor tó manage wá sí Amẹ́ríkà tó náà ṣe fún ìlàkà tó ń ṣe security yẹn Almoruf tó ń parọ́ káàkiri olùṣí ti ẹnìyẹn tẹ ọ̀rọ̀ yẹn náà nídìí ọ̀rọ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni láti lẹ̀ àti ẹ̀mọ́ náà pé idiot nuisance kan ni pèmí àti sincere mi àti ọlọ́rọ̀ ṣé gbogbo mo sọ irú àwọn tó ń pèrè àwọn lágbàgbà inú ẹni bàbá ayílóge yẹn náà wà it's just a shame ẹ wo level àwọn yẹn ẹ wo nǹkan tó ń fi owó ọmọlẹ̀ Yorùbá ṣe wọ́n fi ń travel wọn lọ kó fò certificate kan kó lọ́kùtọ̀nù ẹ ti máa mọ̀ pé ẹ rí lifestyle tó ń fi ṣe ẹ rí pé way of thinking wọn yàtọ̀ bó ṣe ń thinking yàtọ̀
ṣé gbogbo rubbish yẹn ló kàn wá kàn báyìí nílẹ̀ Yorùbá wọ́n pààyàn everyday sọ̀rọ̀ sí yẹn mú kẹ́ ṣe yẹn àfọwọ́ tí kẹ́ máa parọ́ à ń ṣe lábẹ́lẹ̀ gbogbo àpapín tákàtì fi dín ní zero tó pé owó òmìnira lẹ́tún lọ ń lọ́gbà ló mú yín fẹ́ close òmìnira account tó pé wọn fún yín lówó ń bẹ̀ tí bí kan tó mú yín close account nígbà tẹ́ tí náwó account yín tán tẹ́ ẹ lè fọwọ́ pé nǹkan tẹ́ fún yẹn ṣe lélẹ̀ ló mú yín tẹlifíṣàn ẹ fẹ́ close òmìnira account ṣé bí kan tẹ́ ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ tí a tún síta jù bẹ́ẹ̀ lọ akọ̀ràn rẹ lórí ni ọ̀rọ̀ tí kàn bẹ̀ yẹn gbogbo yín mi lélẹ̀ mi tó lè irú lifestyle òṣì làfẹ́ wọn lọ sọ pé Yorùbá nation ta fẹ́ ṣe new mindset new mentality new way of thinking la need kò ń ṣerú ẹ̀yin yìí you people are just mess ẹ ti dọ̀tí your soul are dirty you are dirty people a need yín lẹ̀ Yorùbá ẹ lè lead wa wọlé Yorùbá kò possible ó mi ìrú ẹ̀ rí mi ìrú ẹ̀ dá wọn gbogbo àwọn leader tẹ kóra yín jọ gbogbo yín pátá mi ìrú ẹ̀ rí it's just a shame it's just a big shame pé àwa Yorùbá àwa ní àwọn groups àwọn gang of elements irú lifestyle yìí tó pọ̀ nílẹ̀ Yorùbá báyẹn it's a pity ṣẹ́rí ẹjẹ́ ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá ṣẹ́rí declaration on Yorùbá nation ó ti dúró wọ́n kàn ń jan pátá ni ẹjẹ́ sọ kan tó fi ń jan pátá ṣẹ́rí nígbà tí ìyá sọ pé àwọn ti yan àwọn interim government ibi tí wàhálà wà ní because gbogbo wọn ti plan ti fẹ́ra wọn sí position already àwọn S.D.M gbogbo wọn ìlànà wọn ti plan wọn ti fẹ́ra wọn sí position ipò tẹ́lẹ̀ fẹ́ jẹ àtẹ́lẹ̀ tó ṣe àtàṣẹ́wó gbogbo náà kó síbẹ̀ tó fẹ́ ṣe journalist àti conductor náà fẹ́ ṣe ọlọ́pàá security náà fẹ́ ṣe ọlọ́pàá ó fẹ́ head ọlọ́pàá wọ́n ti pera wọn bọ̀ nígbà tí màmá ti wá ní pé àwọn ti yan interim mi báyìí tó dára kọ́kọ́ tó báyìí ń lé sí gbogbo tó ń gbó bí ajá lórí íńtánẹ́ẹ̀tì gbogbo tó ń gbóyà so ẹ má jẹ́ kó jọ yín lójú dem kọ́mọdé fẹ́ sọ fún àwọn Yorùbá ẹni tó máa sọ pé tí ò bá sẹ́nìkan ẹ̀yin ò ní jáde kíní kan máa ń pòwe kan tó bá dóye irọ́ ìwé yẹn kọ́ ló ìwé yẹn ti lẹ́jọ́ ṣé kẹ́tì ń sìn wọ́n sọ pé tó bá sẹ́nìkan ẹ̀yin ò ní jáde ẹ̀ ń tanra yín ìyà tí ò tí tó ni but ẹ̀yà jọ sọ fún mi tó bá dójú ẹ̀ mọ̀ ẹ́ pé ilẹ̀ Yorùbá gbígbà kò kí ń ṣe loyalty ṣẹ́rẹ́ tó máa ń ṣe loyalty yẹn orí olódo akúrí ní akúrí mọ́ tó ń pè ní loyalty akúrí ẹ̀dá ló máa ń náà lóyà sẹ́nìkan akúrí ẹ̀dá ilé à ń gba odidi ìlú tó ń ṣàbúlé bàbá yìí nìkan lè fẹ́ gbà ẹ wá ní claim loyalty níbẹ̀ ẹ rí pé ọ̀dẹ̀ ní gbogbo yín ẹ lóyà sí bàbá kan ẹ lóyà sẹ́nìkan sí ìyá kan ẹ lóyà sẹ́nìkan tẹ́ ẹ̀ mọ̀ tó máa ṣe ilé ayé tí ẹ ń dá ẹ̀yin jókòó síbẹ̀ náà ẹ ń lóyà sí ẹ̀yin ọ̀dẹ̀ àgàgà ẹ̀yin warriors yẹn ẹ̀yin ọ̀dẹ̀ tó máa gbé ẹnu lé àwọn tẹ́ lóyà sẹ́ lọ bá wọn bóyá bí ọ̀nà fẹ́ ju 20,000 naira lọ wọ́n ní kẹjà fún lu yín kẹ gbọ́ dídú ní kẹ́yìn náà lè máa dàbí títí wọn náà kẹ́yìn náà lè dàbí everybody kórè má jòrí lọ kí wọn náà ìgbé ayọ̀ àtàláfíà ò ní máa tọrọ lọ́wọ́ anybody kó tó rí jẹ ò ní tó dẹ nìkan kó tó jẹun ò ní wá gọwọ́ ẹnìkan kó tó ṣe tiẹ̀ wọ́n ní kó jà fún ìlú ẹni wọ́n ní kó jà fún anybody wọ́n ní kó jà fún anybody jà fún ìlú ẹ jà fún ìlú tó bá ń jà ó ń jà fún ara ẹni yẹn wọ́n ń jà ló ń jà ní wà lóyà àti sẹ́nìkan tí Fúlàní bá kí ẹ mọ́lẹ̀ ẹ má dúró kán wá bẹ́ẹ̀ má dúró kí àwọn tó lóyà sí kán wá gbà ibi tó wà yẹn jó síbẹ̀ òun náà gbé wọn kiri nsìn ẹ máa pẹ́ wọn ẹlẹ́ lóyà sí ẹ máa lọ pè wọn kán wá gbé yín kán wá ràn yín lọ́wọ́ gbà yẹn a ní kí o gbá pawọ́pọ̀ kájọ jà kájọ gbà kí o gbájọ rí bákan náà ìwọ́n jẹ mí ń jẹ mí ìwá gótẹ́ mi lè jalè ó lè àdínkù ẹ mọ́ sọ pé nìkan tó àfi kẹ́ máa ṣe bí ẹrú ìṣá kẹ́ máa ṣe bí ẹrú ìṣá lóyá tí ó fò kẹ́ máa ṣe bí ẹrú ìṣá wọ́n ní kó gbá rẹ kẹ́ gba ìlú ẹ ìwọ́n tẹ́ pé bó bá gba ibẹ̀ inú bẹ̀ ló wà ok níbi tí wọ́n wà yẹn sìn ṣé gbogbo ẹni àwọn tó lóyà sí bàbá ni o yóò ní tìrí ni o Sunday Igboho ṣé gbogbo àwọn àbí tí wọ́n wà
ṣọ́wọ́n àbí tí wọ́n wà òjókòó síbẹ̀ Nàìjíríà fi yà jẹ́ wọ́n ní gbogbo yín dìde ẹ̀ wá sọ tẹ́nìkan bá ti sọ fún wa tẹ́nìkan bá sọ fún wa la máa tó dìde ẹ jókòó síbẹ̀ ẹ máa sọ fún ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ nìkan ò ṣe ẹlòmíì à ṣe oníran Yorùbá lọ́wọ́ yìí bẹ́ẹ̀ nìkan ò ṣe ẹlòmíì à ṣe bó ṣe rí nìyẹn bọ́ọ̀lù ṣe ṣe ilé ayé nìyẹn bẹ́ẹ̀ nìkan ò ṣe ẹlòmíì à ṣe. bẹ̀tẹ̀ yín tẹ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ní sọ ju báyìí lọ mo kàn wá ṣe ṣó nítorí àwọn tó jẹ jáde gangan ni S.D.M mi fẹ́ sọ mọ́ mo ti ní ti ẹ̀ráyè títí wọn but àwọn S.D.M yìí ló jẹ jáde pẹ̀lú àwọn mídíà òfò àwọn lẹ́nu yamayama gbogbo yẹn yóò ń dọ̀tí olóòrùn ẹni tó ṣe láwọn mídíà nítorí pé wọn ò ní rówó pé inú tó bá ti ń ṣe rálì mẹ́gàrà ẹ̀ náà máa ti ń rówó tíṣẹ́ẹ̀tì fìlà fúláàgì nǹkan tó ń tà wọ́n lára ni ẹ má wọrí àwa ti mọ̀ nǹkan tó ń tà wọ́n lára ni tọ́ máa fún ọ lóye bá a lọ sádùúgbò mi kàn ṣe rálì ládùúgbò mi ìgbà wo báyìí kàn ṣe rálì nǹkan tó ń ṣàwọn yẹn nìyẹn ń lè rí wọn tán dákẹ́ sí i ó jẹ́ pé ṣé rí gbogbo tó má dákẹ́ sí yẹn wà láì ní tí ò yé ni pé mi fẹ́ ṣépè because mi fẹ́ lọ ọ̀dọ̀ rí ọ̀rọ̀ òdì mi fẹ́ lò àwọn míì wọ́n ṣe bọ̀ gbogbo tó ń ṣe nítorí nǹkan tó fẹ́ jẹ náà wá ṣebí Yorùbá nation ló mú gbogbo yín là Yorùbá nation ló jẹ́ gbogbo yín jù bóyá tẹ wà lọ gbogbo yín Yorùbá nation ni àtẹlẹ́ tí ò ní iṣẹ́ tẹ́lẹ̀ Yorùbá nation ti di business center fún gbogbo yín ó ti di business center kò ń ṣọ̀rọ̀ ẹnu ó ti di business center fún gbogbo yín kò wọ́n ṣe gbogbo wọn àwọn èèyàn gidi wà tẹ́ pé Yorùbá nation wọ́n dúró ti tọkàntọkàn àwọn olóyè kò ń ṣòwò bẹ́ẹ̀ fún olówó owó yẹn lọ síbi tó yẹ kó lọ yes wàá sọ̀tọ̀ mi mo lè vouch fún ṣé yẹ kó rí bẹ́ẹ̀ yes nínú group ẹ̀ mo lè vouch mí sínú ara group ẹ̀ bọ́ mo lè vouch fún ṣé yẹ kó rí bẹ́ẹ̀ màá tún vouch fún Michael Ọlá màá dẹ̀ tún vouch fún Ìyálájé wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà tí tó ń ṣe ní tọkàntọkàn ní gidigidi ní tọkàntọkàn tó ń ṣe ní tọkàntọkàn gidigidi wọ́n pọ̀ bẹ́ẹ̀ bó táwọn tó kù wọ́n ti ṣe dáadáa tẹ́lẹ̀ but wọ́n ti wá gbàgbé pé wọ́n ti sọ di owó wọ́n ti sọ di business wọ́n ti pé ń tọ́ rírí ni tẹ́lẹ̀ àwọn yẹn kàn wọlé gbàgbàgbà ẹlòmíì ó bẹ̀rẹ̀ sí ní ẹ pé life wọn change ni ẹ lọ́wọ́ old video wọn èmi ojú ẹ jìn wọnú bíi kànga abúlé báyìí ni but nísìnyí ojú ẹ ti pop up òun náà ti ń ṣàgó tí ń sago mọ́wọ́ but òun náà gbogbo wọn ṣe dákẹ́ bọ̀ wọ́n wọ̀n pé ibi tó ti máa ń jáde nìyẹn nídìí rálì ibi ìnáwó ti máa ń jáde òun gbogbo tẹ́rí tó ń fẹ́ sọ̀rọ̀ kí ni ẹ má sọ àwọn ọmọ Yorùbá mi wà tó ń ṣe àwọn tó ń ṣe bẹ́gbẹ́ kan oríjì ní ẹgbẹ́gbẹ̀rún àlọ́ ni bó ṣe wà nìyẹn ọmọ Yorùbá pọ̀ gan síbò ló ń ṣe gbogbo àwọn ìlànà àwọn S.D.M gbogbo àwọn tó ń kóra ọjọ́ tọ́nà kọ́lẹ́ tó fàdánù táwọn bèbí ọṣọ́ rebook náà lò tọ́nà rebook declaration tó bá sí pọ́ dẹ̀ níyàn ṣe pìtì pé ayé nírú àwọn mindset báyìí nínú ìran Yorùbá ayé nírú àwọn mindset báyìí nínú ìran Yorùbá it's just a shame. Okay, unity tẹ́ ń pa òun dá ṣe ṣé yàn kan lè máa dá ṣe nǹkan tó ń ṣe iṣẹ́ tó ń ṣe ẹ sọ fún mi ṣó possible kí nǹkan máa dá nìkan ṣe bọ́ nítorí pé kò ti wá nínú group ẹ̀yin olè yìí kán lè mọ kẹ́ lè mọ bó ṣe ń ṣe eléyìí tó tẹ̀ fi hàn yín lásán ṣùgbọ́n lẹ́ fi mídè ní wọn bá dẹ̀ tí ìyẹn onítìrí fi hàn yín oní gbogbo yín ìlànà àti gbogbo yín professor gbogbo yín àti doctor ìbọn lẹ́ ń lò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ti kú sọ́nà bí èéfín kú tọ́nu tẹ́lẹ̀ ìbọn lẹ́ ń lò lẹ́fi sọ pé ẹ̀yin náà mọ̀ kó kí n jọ tẹ́lẹ̀ ṣe kí lẹ mọ̀ kí lẹ ti show off fún ju kẹ́kọ̀ọ́ máa block ẹni tó bá ń ṣe yìnlẹ̀ máa lọ́ máa di lọ́wọ́ mú kí ló dé tí ìran Yorùbá fi jẹ́ ìkà kó máa slave ara wọn kó máa ṣèkà fúnra wọn kí ìran wọn má dìde òun lẹ́ ń hùwà yìí ìkà kí ìran yín má dìde lẹ́ ń ṣe èèyàn ń gbà yín kó má di wàhálà ẹ̀ẹ̀mejì náà bá ti cancel Yorùbá nation máa fi ní 1 point ìgbà tán ṣe UK tán lọ ṣe yẹn wọn bá ti cancel Yorùbá nation tẹ́ bá mọ set up tán ṣe fún ní airport this same woman ló jí tẹ́ ẹ̀ sọ fún gbà yẹn ló jí ló dìde pé sọ náà ẹ má lọ bẹ̀ kan strap wà bẹ̀ yẹn lówó náà ló sọ fún yín this same woman náà ló sọ fún yín wọ́n tún náà ẹ má lọ declare ẹ má lọ ṣe rally ẹ lẹ́ má lọ ṣe rally
ẹ lọ ṣe rally wọ́n tún block yín pé wọ́n á kàn pa yín wọ́n tún plan fún wọ́n á pa yín dànù kọ́ lè fi cancel Yorùbá nation tó jẹ́ àwọn Yorùbá yìí náà fún ní uniform tó kó bọ̀n lé lọ́wọ́ láwọn ọ̀ràn Yorùbá yìí láwọn Tinubu yìí kọ́ fi wá ṣọṣẹ́ fún yín àwọn èèyàn tún wá ń já yín sí secret yẹn lè wá fẹ́ mú lọ́tà wọ́n ń já yín sí gbogbo ẹ̀ wá mú lọ́tà tó bá sí pé ẹ̀ ní làkàyè àfibíṣólóore ní àfibíṣólóore lọ́nà dẹ́yìn bọ̀tọ́ làwọn mọ̀ pé gbogbo akọ́ la rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo wa kọ́ ẹ̀ ń dìtẹ̀ yẹn ló ti rí gbogbo yín ẹ̀yin bàbá òfò yìí gbogbo yín bàbá dànù gbogbo yín àtẹ̀yìn ọbọ̀ òṣì yìí ṣé nígbà tó ti ń ṣe báyìí ṣe Yorùbá tí onítìrí ti máa ń ṣe ilẹ̀ Yorùbá nation ṣó gba sísì lọ́wọ́ yín ẹ̀yin gbawó ẹ gba gbogbo ẹ̀ gbawó oúnjẹ gbawó fíríjì gbawó aṣọ gbawó gbowó gbawó lé gbawó rẹ́ǹtì àárín kankan fi tẹ́ fi ṣe ẹ gbawó èèyàn bíi 10 máa sanwó lé èèyàn bíi 1000 sanwó lé èèyàn bíi 1000 san sálárì lóṣooṣù nínú ẹni ẹsẹ̀ náà tún san sálárì kí ló dé ẹ fẹ́ jẹmọ Yorùbá pa ni ìṣe tẹ́sí ṣe Nàìjíríà nìyẹn òun lẹ́ ń gbé wáyé òun lẹ́ ń ṣe yìí gọ́tà láàfin nílẹ̀ Yorùbá nìyẹn ọwọ́ ẹ̀ lẹ́ ń gbé òun lẹ́ ń wà ìwẹ̀ lẹ́ wù yìí ìwẹ̀ lẹ́ wù yìí kẹrọ ọmọlàkejì tó ń lọ sókè kẹfà wálẹ̀ òun lè wà tẹ́ wù yìí ìwà tẹ́ wù yìí bọ́tà ẹ wá wù lórí gbogbo ọmọ Yorùbá ni kẹrọ ẹni kejì tó ń lọ tó ń fà kan sókè kẹyìn fà wálẹ̀ ní tiyín mo ṣe rí pé abájọ tó lọ́n fi jẹ́ kí ìyà jẹ Yorùbá pẹ́ gan over many years nítorí inú wọn mọ̀ pé nínú búbú ló pọ̀ jù nínú wọn ara wọn là ń rí àti bàbá o àtọmọdé wọn àtàgbà wọn bákan náà it's just sad ẹnìkan gbá ìdí àwà ẹjá ṣe báyìí ok ó ń parọ́ ni o kò parọ́ ni tí ẹ mọ̀ bóyá ló ń pa yẹ̀wò débẹ̀ ní proof lè proof pé ó parọ́ ni ó ń sòtọ́ ni ní proof ṣe findings nígbà tẹ́ ẹ mọ̀ láì díà ní kankan show off láti ṣe tẹ̀sí ṣẹlẹ́dún mẹ́ta ń sìn ní kankan show off àbẹ̀rí kankan show off yìí ká máa dáwó ẹ mọ owó wa owó rally ẹ̀dẹ̀ tí jẹ́jẹ́yẹ ìyá dẹ́sìn ó ní no rally ó ní ẹ̀kan stop pé rally ò tí ṣe ń sìn pé later náà máa ṣe rally pé tó bá ṣe bẹ́ẹ̀ kan máa para yín dáa wọ́n máa jọ kan ṣù waste àwọn ọmọ tó fẹ́ lọ ṣe rally kan máa waste wọn dànù tẹ́yìn fi dẹ́sì dẹ́wà tẹ́yìn náà dẹ́ mọ̀ kọ́ máa paná Yorùbá ni kọ́mọ̀ sọ di terrorist ní ìgbà òbá sọ ṣé wọn ní bàbá Sunday wọ́n sí terrorist ní Nàìjíríà ni ṣe wọ́n ní as terrorist ọ̀rọ̀ ìpọ̀ àti ní sọ̀rọ̀ débẹ̀ yẹn sí àná àwọn ìṣẹ́ra àwọn ilé àwọn kan fi ń jẹ́wó ni mo sọ fún yẹn mọ́ Yorùbá wọ́n fi central wọ́n fi ń jẹ́wó ni wọ́n fi ẹ máa sanwó múgùn lọ wàhálà yín nìyẹn ẹ béèrè pé ìjọba ti ń gba owó kí náà fowó yín ṣe wọ́n close òmìnira account nítorí pé wọ́n fẹ́ sanwó wọ́n fẹ́ fún bàbá lówó nú ẹ̀ náà ṣe close òmìnira account ọ̀rọ̀ yìí pọ̀ mú kàn máa yán díẹ̀ ní mi ní so much because inú ọ̀rọ̀ tí tó sọ wọ́n mọ̀ ju ilé ilẹ̀ kẹ́ni àwọn tó ṣiṣẹ́ yẹn kọ́ lè mọ̀ pé yes àwọn náà mọ̀ bó ṣe ń lọ a dẹ̀ máa ju gbogbo ẹ̀ síta tó bá yá ẹ máa rí ntẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ máa gbọ́ kò tí yá ni ẹ máa gbà bọ̀ because ẹ kàn ń destroy ilẹ̀ Yorùbá ni but Ọlọ́run ò ní fún yín ṣe Ọlọ́run ò fún yín ṣe tẹ́lẹ̀ láti ilẹ̀ Ọlọ́run ò fún yín ṣe tọ́lọ́ bá fún yín ṣe ni kò ní rí bó ṣe rí Ọlọ́run dẹ̀ fi kan dán yín wò ni ẹ sì bàjẹ́ ẹ ti bàtara yín jẹ́ already níwájú Ọlọ́run because ọwọ́ tẹ̀ ń gbé yìí ẹ fẹ́ destroy over 70 million ọmọ Yorùbá ó ní ìkéta àtakò tẹ́ ń ṣe yìí ó ní lára tẹ́ ń ṣe yìí ó ní ìbàjẹ́ tẹ́ ń ṣe yìí ń lo ṣe ìyà tẹ́ ń ṣe yìí gbogbo yín àtàwọn mídíà yín tẹ́ kóra yín jọ àti ilé tẹ́ pé ìní ló máa sọ báyìí ọ̀la tún sọ báyìí bí aṣẹ́wó náà ṣe ń ṣe wọ́n mọ close leg. I can't just understand but bí o ta fi ń tẹ́tẹ́ tó bá ti dọ̀rọ̀ olówó báyìí ẹ máa ń ya wèrè àgàwọn tó wọn bá ti fọ okùn orí ẹ̀ tó wọn tẹ̀ ṣiṣẹ́ tẹ́gbọ̀n wọn ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ alábọ̀dọ̀ gbogbo wọn yìí àwọn náà ti wá da wèrè sórí íńtánẹ́ẹ̀tì báyìí àwọn kan náà ń sọ̀rọ̀ wọ́n wá viewers àwọn wèrè. àwọn tó ní reputation rárá ẹ wá kó wọn jọ ẹ wá kàn wọn ẹ̀yin ọmọ Yorùbá fi gbogbo àti ẹ wo gbogbo sẹ́ẹ̀tì ẹ wo gbogbo wọn ẹ̀yin elite tó dáa ẹ̀yin professors tó dáa nílẹ̀ Yorùbá
gbogbo wọn ti sá, wọ́n ti rí pé dọ̀tí ní gbogbo ilé ẹ lọ kọ́lẹ̀ ẹ lọ gbogbo wọn ti rí pé gángan àwọn politics wọ́n ti withdraw kí ló dé a ní good men and women but àwọn bàbá yìí wọ́n destroy gbogbo wọn tó bá ti mọ ṣara tí wọ́n báyìí wọ́n á destroy yẹ tó bá náà tó ń ṣe rere kọ́ ń bàjẹ́ ní titi wọn wọ́n ń ṣe rere níwájú wọn wọ́n ń ṣe rere ní ayé wọn òun lè gbé wá lẹ́tún gbé wá síta gbangba yìí yóò ní tìrí òbéèrè wo lọ́wọ́ yín o ẹ sanwó ilé ẹ o ẹ sanwó oúnjẹ o ẹ ra mọ́tò fún o ẹ sanwó fóònù ẹ ra fóònù fún o gbogbo tó ń ṣe ó ń ṣe ọ̀nà àhónú tó náwó rẹ̀ á tún travel out pẹ̀lú ẹ nínú owó rẹ̀ kò gbá náwó òmìnira àkáǹtì kò fọ́kàn kò ń kọ́ ló wà nídìí àkáǹtì rárá tí ò gbáwó tí ò gbẹ́ nítì tó dẹ̀ ń ṣe fún yín lọ́fẹ̀ẹ́ nínú ọba connection tó ní ètò wọn la rẹ̀ kí lè tún wá ọ̀rọ̀ yín dàbí afọ́jú ó lóun lè rìn ó ní a máa fún ẹ ní ọ̀pá ó máa tún help ẹ ó lóun ò fẹ́ òun á sọ̀pá òun lọ̀rọ̀ yín ìkejì ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí afọ́jú ẹ gbé mọ́tò fún ẹni kó máa wà yín òun lọ̀rọ̀ yín ẹ kí ń rárò jinlẹ̀ ìparun tó máa jẹ́ nílé ayé yín ẹ kí ń rò bọ̀tá ọmọ Yorùbá tàtà pọ̀ gan àyìn ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká wá dìde àwa nítorí àwọn ọ̀bàṣẹ́jẹ́ gbogbo wọn tó 1% gbogbo tẹ́lẹ̀ wọ́n kàn rówó pín yamayama máa pariwo gbẹlẹgbẹlẹ lórí social media ni àtọ́nà kóra wọn jọ mo ti sọ fún yín central account wọ́n fẹ́ fi hàmù yín ni tàbá ti kó síbi wọ́n máa fi dè yín mọ́lẹ̀ ẹ̀ nílé ìlú anywhere ok tí ò bá sí òmìnira account mi ti fẹ́ sọ̀rọ̀ débẹ̀ ọ̀rọ̀ wà ńbẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń dibẹ̀ yẹn gan bọ̀ má fi bẹ̀ yẹn lẹ́sìn nǹkan tó mi fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ máa ń pera yín loyalist yẹn ẹ̀yin ní kẹjẹ́ kórìí lọ pé ìjàlú yín lẹ́yìn jà ẹ̀ jà fẹ́ ní bọ́dì gbogbo àwọn tẹ́yìn tẹ́yìn pariwo eléyìí lọ gbogbo wọn live comfortable jù yín lọ ẹ má ṣe gbàlú yín ẹ dúró síbẹ̀ kẹ́ máa dóde ẹnìkan ẹ dúró síbẹ̀ ṣó ìmí rẹ́dà ti ṣe ṣó lè rárá tọ̀ tó mo ṣe ń gbọ́ tẹ́nì kò bá pa àwọn ẹ jókòó síbẹ̀ who force you kò sẹ́ni tó force anybody. Kò fún kẹ́ni force anybody. Ẹ̀yin tí olóore lẹ máa fi ń gúngi. Olóore yín lẹ máa fi ń gúngi. Olóore yín lẹ máa fi ń gúngi. Kò lè dá. Wá sọ gbèdé yàmàyàmà. Odidi ìlú là máa ń sọ. Ẹ̀wọ́n nítorí èèyàn kan nítorí ilé nítorí Yorùbá ṣe nítorí àwọn ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù wo tó kóra wọn jọ àwọn olè oúnjìbìtì yìí. Mi fẹ́ sọ̀rọ̀ jù jàre but máa ti yàn kán wà kò yẹ ká tí ì sọ ẹ máa gbé bọ̀ á tú gbogbo ẹ̀ síta wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀run ń yabọ̀ kò ń ṣòro ẹnìkan. Ṣáwọn ilé ìtàn kan fún yín pa òwe ẹ ṣáà rí kí n tó gbé jáde mi mọ̀ bí a mo ti fi gbogbo yẹn á ti rí ná tán pé jáde tán parọ́ tán pé ọdún yìí ni fẹ́ẹ̀kì ọdún yìí ni tọ́gbọ́n ń tàn yín lọ́dún yìí ni gbogbo wọn pariwo fẹ́ẹ̀kì dẹni gbogbo wọn fẹ́ẹ̀kì ọdún yìí ni ẹ wo àjẹ́ndà àwọn lélẹ̀ ní ìmọ̀ bóyá ẹ máa rí àjẹ́ndà àwọn lélẹ̀ Yorùbá self-destruction movement ṣe ti rí wọn kí lẹ rí 2023 ṣe ti rí gbogbo géèmù tó ń bẹ ṣe gbogbo kí ni wọn kò sí declaration nínú program wọn ẹ lè rí declaration báyìí nínú program wọn ẹ dẹ̀ ṣe program tí kẹfì tí màmá onítìrí lẹ̀ ẹ máa ṣe ti yín Yorùbá pọ̀ gan àdìwá depend lórí ẹ̀yin bí ká máa kó ẹ̀yin wá sójú kan rántí mo sọ pé a máa kó ẹ̀yin wá sójú ẹja pín sí méjì bí mẹ́ta kò tó bá dé àwọn míì tó tún lè lead ìwé jẹ́ kó ń bọ́ síta á tẹ̀lé wọn tó máa ṣe lóòótọ́ tó jẹ́ bí direction ẹ̀yà tẹ̀lé wọn yẹn àwọn ilé olófo politician ní gbogbo àwọn ilé yìí olófo politician gbogbo olófo politician gbogbo àwọn ilé yìí àwọn ilé gbogbo àwọn ilé táwọn ọba yẹn set àtàwọn politician ilé wọn làwọn olórí burúkú wọn yìí. ẹ̀yin ọmọ Yorùbá ọ̀tàtà ẹ dìde wọ́n ń tì yín lọ kó parun wọ́n ń ṣọ́kí Tinubu ṣùlùlẹ̀ ṣẹ́rí ẹjẹ́ tún ṣàlàyé fún yín ṣẹ́rí wọ́n wá kí ó ti ní bí Tinubu ti bá wọn dì sí lẹ́yìn gbogbo náà ti gbawó ó ní bí Tinubu bá wọn dì sí lẹ́yìn ṣẹ́rí so tí Tinubu bá lulẹ̀
àwọn àgbà tí Tinubu ò bá lulẹ̀ àwọn ilé náà àwọn anáyà ìgbanimá ní yarí ẹjẹ́ jayín sí ẹ̀rí pé ọmọ àlẹ́lẹ́nu yadé pàkọ́ yẹn ó ti sọ pé referendum náà yìí ń lọ ṣé bá rí pé nígbà tó ń lọ ṣe interview pẹ̀lú àwọn Biafra ń pariwo 2023 kẹfà mi pé 2023 game náà ń play wọ́n ń delay wa dìgbà yẹn ni tẹ́ bá wo ìgbà yẹn 2023 bàbá dárúkọ 2022 nígbà tó ń rí kọ́mẹ́ǹtì tẹ́bá ẹ lọ wo ṣẹ́yìn ẹ pọ́n lọ wọ́n ṣe wá padà wá pé no 2022 ní títúwa but géèmù tí gbogbo wọn ń ṣe lélẹ̀ 2023 náà ń lọ òun lè tó wé mi ìran gbogbo yín 2023 ní gbogbo wọn lọ 2023 ní gbogbo wọn lọ ẹ wá ń tọmọ Yorùbá láti September ló yẹ ká ti gba kínní níyà ìdí fún ọ ládvice pé ẹ má jẹ́ kó súnmọ́ àsìkò election ẹ jẹ́ ká ṣe so anytime láti set ara wa up put ara together níyà ìdí sọ fún wọn wọ́n ń play ìyá tó bá dọ̀la tó bá dọ̀túnla tó bá dọ̀túnla tó bá dọjọ́ báyìí tó bá dọjọ́ báyìí títí tó fi dé ìní ẹ ṣàwò ṣó ṣe kó rí bẹ́ẹ̀ tí màmá ti sọ̀rọ̀ ẹ wú ṣó ṣe kó rí bẹ́ẹ̀ ìyá bàbá sọ̀rọ̀ màmá bàbá sọ̀rọ̀ Sunday Igboho bàbá sọ̀rọ̀ gbogbo nonsense àti sọ fún yín pé nonsense and nonsense who's deceiving who ẹ wo mi fẹ́ go into detail ẹ má jẹ́ ń lo detail náà máa stop video yìí bí ẹ ṣe gan mo kàn jáde tọ́lá bàbá kílẹ̀ rí sọ a ti declare náà ẹ wo up Yorùbá nation a ti gbà kò sí wọn ẹ máa wòran ẹ jẹ́ ń sọ fún yín reclaiming ló kù ń sìn we are going to reclaim we are reclaiming back our properties our land we are reclaiming our land yes by the grace of God a máa reclaim land wa by the grace of God. àwọn kan wà mí ẹjẹ àfilẹ ẹjẹ kó máa lọ báyìí náà.